Nítorí Dangote, ẹgbẹ́ ọ̀dọ́ ilẹ̀ Hausa kìlọ̀ fúnjọba Tinubu. Ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹ̀yà Hausa tí wọ́n ń pè ní Arewa Youth Ambassador tí wọ́n ní ẹ̀ka káàkiri ìpínlẹ̀ bíi 19 ní Òkè Ọya ti panupọ̀ tí wọ́n sì ṣèkìlọ̀ pàtàkì fún àwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa pé ó di dandan kí wọ́n máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ gbajúmọ̀ oníṣòwò ní Aliko Dangote pẹ̀lú owó náírà tá à ń ná nílẹ̀ wa dípò owó dọ́là táwọn kan ní òun ni wọn yóò máa fi ra epo tí wọn yóò sì máa fi ta epo fún un. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kínní ọdún 2024 yìí ní akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni Mukhtar Abdulrahman Awal sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa lásìkò ìpàdé pàtàkì kan tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ó ní bí wọ́n bá gbìyànjú láti máa ta epo rọ̀bì ọ̀hún fún iléeṣẹ́ Dangote pẹ̀lú owó dọ́là kì í ṣe ohun tó dáa rárá, ó sì máa ní ìpalára gidi fáwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè yìí lọ́pọ̀ ọ̀nà nítorí pé bí owó dọ́là ọ̀hún ṣe ń fojoojúmọ́ lọ sókè àwọn mẹ̀kúnnù ló máa jẹ èyí tó pọ̀ jù nínú ìyà abẹ̀. Ìgbà gbogbo ni nǹkan ń gbówó lórí nílẹ̀ wa báyìí, àfikún tó bá owó epo sì wà lára ohun tó fà á. Bí owó ọjà ṣe ti gbówó lórí báyìí kò fáwọn mẹ̀kúnnù láǹfààní láti jẹ ìgbádùn ìjọba àwa ara wa tá à ń ṣe lọ́wọ́ yìí. Fún ìdí èyí, àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ ṣọ́ra ṣe kí wọ́n sì wá ojútùú sọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tó ń fojoojúmọ́ bàjẹ́ sí i yìí. Wọ́n gbọ́dọ̀ ṣàtúnṣe sí i kí ìrọ̀rùn lè wà fáwọn aráàlú báyìí. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe gbọ́dọ̀ jẹ́ èyí tó máa ṣàǹfààní ńlá fáwọn aráàlú ni. Lára ọ̀nà ọ̀hún sì ni pé kí wọ́n jẹ́ kí owó epo bẹntiróòlù wá sílẹ̀ dáadáa kí ìgbé ayé lè rọ àwọn aráàlú lọ́rùn. Báyìí ni ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ilẹ̀ Hausa náà ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.